والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات. الحمد لله الذي حفظ هذا الدين بصحابة رسول الله صلى الله عليه وسلم، والصلاة والسلام عليه وعلى آله وأصحابه. إن خير الكلام كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó sọ ẹ̀sìn rẹ̀. Ọlọ́run ọba yìí tá a dúpẹ́ fún yìí, òun náà lọ́ba tó sọ ẹ̀sìn rẹ̀ pẹ̀lú àwọn sàhábà Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ọba Allah ó rán nábì sí wa. Ọlọ́run ọba Allah ó wá sa àwọn sàhábà, àwọn ẹni rere, ó sa àwọn lọ́kọ̀ọ̀kan, ó wá fi wọ́n ti Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam kan lè bá ràn án lọ́wọ́ láti lè bá fún ẹ̀sìn yìí ká. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó bá gbogbo àwọn ẹni rere. Ẹ rí i pé Islam náà ni ọ̀gá oore tọ́lọ́run máa ṣe fún yàn. Ní tí wọ́n ń pè ní Islam, òun náà ni tọ́lọ́run mú wá, tá nábì mú wá, ní tọ́lọ́run bá sọ kalẹ̀, alukur'an àti hadisi anabi. Ẹ wàrà alukur'an àti hadisi yìí kò sẹ́ni kankan tó mú wá fáwa àfàwọn sàhábà. Àwọn sàhábà nábì ni wọ́n gbà wá, àwọn tó tẹ̀lé wọn náà ń gbà lọ́wọ́ wọn, àwọn náà ń gbà lọ́wọ́ wọn. Gbogbo àwọn sàhábà náà pátá kọ́lọ́mọ́sá bá ní kẹ́ wọn. Ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́ jà wá lẹ́yìn àwọn sàhábà. Ọlá agbára Ọlọ́run ọba wa, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó bá Nábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn sàhábà rẹ̀ tó kù lápapọ̀, àti gbogbo àwọn ẹni rere tó tẹ̀lé wọn. Èyí tí a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ lénìí, òun náà ni ad-difa' ani Abi Hurayrata. Agbọ́dọ̀ máa dáàbò bo àwọn sàhábà, nítorí pé ibi ìdáàbò bo àwọn sàhábà yẹn, òun náà ni ìdáàbò bo ẹ̀sìn wa. Wọ́n ní tẹ́ni tá ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ tó bá ti bọ́lẹ̀, ọ̀rọ̀ rẹ̀ náà ó ṣe kínní, yóò bọ́lẹ̀ tẹ̀lé. Tí wọ́n ní lágbájá èèyàn ńlá ni ó, ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ, ọ̀rọ̀ náà ó sì máa tóbi lójú àwọn èèyàn. Tí wọ́n bá ní lágbájá èèyàn burúkú ni, òpùrọ́ ni ó, ọ̀rọ̀ tí wọ́n máa sọ, ọ̀rọ̀ náà kò sì ní wúlò mọ́, àní kàásì mọ́, nítorí pé a máa ka ọ̀rọ̀ sí bá a bá ṣe ka ẹni tí ń sọ ọ́ sí. Lẹ́ni iqtarabati sa'a, èyí tí ó pamọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́ni, òun náà ni pé àsìkò ìparí ayé ń tó bọ̀. Torí gbogbo àwọn àmì tá nábì ní a máa rí táyé bá ti fẹ́ parẹ́, gbogbo ẹ̀ náà là ń rí. Ara ẹ̀ náà ni intisharu jahal, àyìmọ̀kan nípa ẹ̀sìn, àtàwọn tí wọ́n máa sọ àwọn ẹ̀dá láìmọ̀kan wọ́n pọ̀ rẹpẹtẹ. Lójoojúmọ́ làwọn èèyàn máa wá já láìmọ̀kan lérí ẹ̀sìn wọn. Báyé bá ṣe ń súnmọ́ tí wọ́n parẹ́ náà ni ìmọ̀ wọn máa kásẹ̀ ńlẹ̀, lẹ́yìn náà àyìmọ̀kan wọn máa fọ́n ká. Àwọn tọ́lọ́wọ́n bá aláwọ̀ yọ nínú àyìmọ̀kan yìí làwọn tí wọ́n bá ń wá mímọ̀ ẹ̀sìn. Ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, adúpẹ́ Islam náà kọ́lọ́mọdé ọba jẹ́ mẹ́rin kọ̀ọ̀kan wa lọ́wọ́. Ìmọ̀ dáàbò bo Abu Huraira, ọ̀kan nínú àwọn sàhábà Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ara ìdáàbò bo ẹ̀sìn wa ni. Gbogbo omi má tún sọ̀rọ̀ Abu Huraira láìda, àbí wọ́n ń pè é lópùrọ́, àbí wọ́n ń sọ kalẹ̀ lójú àwọn èèyàn, àbí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́, má bá wọn dá sí, má sì nígbàgbọ́ lórí tí wọ́n ń sọ. Abu Hurayrata radiyallahu anhu kọ́lọ̀mbà yọ́nú sí, èèkànkan ní nínú ẹ̀sìn wa. Nígbàtí ilé ayé wa ń parẹ́ lọ yìí, tantashiru sha'awat wa tantashiru shubuhat wa dalalat. Ẹ máa wá rí i pé adùn ayé yóò máa gbé àwọn èèyàn lọ, wọn ò ní ráyè sìn Ọlọ́run. Lẹ́yìn náà ìrújú, ìdàrúdàpọ̀ ẹ̀sìn
ní tá a ti gbàgbọ́ tá a ti believe àwọn kan ó sì dé wọ́n sì ṣe kíni wọ́n sì da nǹkan náà rú mọ́ wa lọ́wọ́ àfi tí èèyàn bá tasallaha bil aslihati al-ilmiyya tí èèyàn bá gbìyànjú tó bá ń lọlé kéwú tí ń sì ń ka kéwú náà tí ń sì ń lo ń tọ́wà ń bẹ̀ onítọ̀hún nìkan ni atẹ́gùn gbà ò ní gbé lọ tó láwọn èèyàn nìkan ṣe tẹ́lẹ̀ wọ́n ti dẹ́ nìkan tó fẹ́ sìn wọ́n lọ́nà wọ́n gbà tẹ̀lé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́ni kọ́mọ adáwul islam àwọn ọ̀tá ẹ̀sìn wọn ti dìde lágbàńlá ayé minal kufari wal mustashrikin nínú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n jẹ́ ọ̀tá fẹ́sìn wọ́n ṣe muslim àmọ́ wọ́n lọ lè kéwú nípa islam láti fẹ́ fi máa fi lárúbáwá láti fẹ́ máa fi da ẹ̀sìn rú àwọn kan nínú wọn àwọn lọ lè mójútó ìtàn almustashrikin wọ́n lè mójútó ìtàn ẹ̀sìn islam àti ìtàn àwọn lárúbáwá àti ìtàn anabi àti ìtàn àwọn sahaba kì í ṣe pé wọ́n fẹ́ gba islam ni wọ́n fi wá tàn yẹn káàkiri wọ́n fẹ́ lọ ìtàn mọ́ra wọn láti fi dẹ̀sìn rú gbogbo àwọn tírà burúkú yìí ó ti wà tipẹ́ wọ́n ti kọ́ tipẹ́ àbẹ̀gbà tí íńtánẹ́ẹ̀tì dé ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà yìí ó rọrùn fún wọn láti dà sórí íńtánẹ́ẹ̀tì mẹ́rin bá ń bẹ ní Cairo bó ṣe jìnnà tó yẹn tó bá sẹ́ndì kan sẹ́nsìn láàrin ìṣẹ́jú kan ó ti rí mẹ́rin bá ń bẹ ní Saudi Arabia tó bá sẹ́ndì kan sẹ́nsìn láàrin ìṣẹ́jú kan ó ti rí mẹ́rin bẹ ní parí ayé íńtánẹ́ẹ̀tì ó ti kó gbogbo aṣẹ́nu agboolé kan àjìnà síra wa mọ́ ló sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń gbọ́ nípa Abu Hurairah láwùjọ wa Yorùbá táwa wà yìí yọ́ọ́ máa wá yà wá lẹ́nu pé sáwọn bàbá tiwa tí wọ́n kọ́ wa ń kéwú jọ̀hún sí wọn kàtà Abu Hurairah ni ọ̀tọ̀ ní bí wọ́n ṣe pè Abu Hurairah fáwa ọ̀tọ̀ ní bá a ṣe wá ń gbọ́ nísìn nítorí pé ìtọ́fà ni pé àwọn bàbá yẹn báwọn ṣe fẹ́ gbàgbọ́ yé ẹ̀sìn ìlà wọn rán bí wọ́n ṣe fẹ́ mójútó súnà nábì nìkan lọ́kàn wọn ṣe láwọn àfáàjì òní kan ṣe nísìn tọ́jẹ́ pé wọ́n fẹ́ wó súnà àwọn yẹn wọ́n rí ibi sásí wọn ò ní nǹkan kan tí wọ́n fẹ́ mú wá tuntun tayọ pé ká máa lọ lè ka tírà àwọn ọ̀tá súnà tí wọ́n ti kọ sílẹ̀ láti mú máa wá fi tako súnà àwọn ọ̀tá súnà ọ̀tá ẹ̀sìn tí wọ́n ti dẹ̀sìn rú pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ wọn àwọn àkọọ́lẹ̀ yẹn ni wọ́n wá mú jáde tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà yẹn ẹ̀ lè rí lérí gbá ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa èyí tó jẹ́ ká gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí wá òun náà ni atẹ́gùn burúkú ti ń fẹ́ nílẹ̀ Yorùbá ń sìn ipe Abu Hurairah o kadhabun òpùrọ́ ni Abu Hurairah o munafik oní munafiki ni nínú àwọn munafiki ló wà ẹ gbọ́dọ̀ gbà gbọ́ torí máa ń parọ́ Ọlọ́hun nìkan kó nǹkan pè lópùrọ́ wọ́n láwọn mìíràn ti pè lópùrọ́ síwájú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa atẹ́gùn gbólógì kó ní yẹ̀fọ́ ọmọ sí kínní ọmọ sàfara bọ́rọ̀ ẹ̀sìn wa bá fẹ́ dàrú ebi á darí ẹ̀sìn Mákà àti Madina níbo làwọn bàbá wa ti ń mú tíra wa ń jọ tẹ́ ń kọ́ wa gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n ń ṣàlàyé níbo wọ́n ti ń mú wa ibi láti Mákà àti Madina bọ́rọ̀ bá rújú ẹ darí ẹ̀ síbẹ̀ ibà àwọn afá kú mẹ́ àwọn òsì ní parọ́ àwọn èyí jòkó lé rírọ́ wọ́n ṣàlàyé bó ṣe rí bó ṣe wá ìtọ́jú afẹ́ dìde lérí ọ̀rọ̀ Abu Hurairah òun náà ni pé tí wọ́n bá ti pe Abu Hurairah ló purọ́ ọ̀rọ̀ tí ó sọ òun náà ti di kíni ó ti di rọ́ gbogbo tíra tá a fi ń ṣẹ̀sìn pátá àdìsí tọ́pọ̀ dùn bẹ́ẹ̀ tá a fi ń ṣẹ̀sìn wa àdìsí tí Abu Hurairah gbà wá ni bí wọ́n ti wá ní Abu Hurairah òpùrọ́ ni adé pé gbogbo àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wa fil aqida ìpìlẹ̀ ẹ̀sìn wa fil ibada fil muamalat wal akhlaq wal adab gbogbo àwọn tíra tí gbogbo wa kó sílé ta gbogbo à ń tíra yẹn ní tíra ẹ̀sìn tá a sì gbà pé àdìsí ànábì wà ń bẹ gbogbo àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ àti gbogbo àwọn tí wọ́n ti kọ́ síbẹ̀ kò ní wúlò mọ́ látara bẹ́ẹ̀ kálukú ọmọ ṣe tó wù nínú ẹ̀sìn àkílódé tó ṣe nǹkan báyìí wáyé tó ń ṣe aláàánábì sọ bẹ́ẹ̀ ó ní talọ́gbà àdìsí náà wá a ní Abu Hurairah ó ní torí ẹ̀ náà lòun ṣe mọ́ baba Kamali Abu Hurairah wọn láàfáà ni baba Adama wọn ní Abu Hurairah wọn láàfáà ni baba wa ní Islahuddin ní Ìwó wọn ní Abu Hurairah wọn láàfáà ni baba Amadi Ìbàdàn wọn láàbù Hurairah àfáà ni tíra yìí tẹ̀yìn kàn níbi olóhùn dé tíra tí o ṣe fi hàn yé ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa asọ̀hábà gbogbo àwọn sọ̀hábà pátá thiqatun wa udul gbogbo wọn pátá thiqatun wa udul
gbogbo wọn la lè gbára lé, gbogbo wọn ni onídéédé, kò sí òpùrọ́ nù wọn. Nítorí gbogbo ẹ̀sìn wa yìí àwọn wo ló gbà wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam, àwọn náà ni wọ́n gbà wá. àwọn tẹ̀sìn wọ́n fẹ́ sọ Quran kalẹ̀, wọ́n tọwọ́ bọ̀, wọ́n rọ́gbọ́n dá sí i. wọ́n ṣe ń yí náà là ń gẹ́ẹ̀tì wọn, bí wọ́n ṣe ń yí náà là ń gẹ́ẹ̀tì wọn. nígbà wọ́n fẹ́ kan kúkú filẹ̀ pé Quran yóò ṣe kínní, kò ṣe yí padà. Ọlọ́run sì ti sọ náà al-Qur'an al-Karim, a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun. Ọlọ́run bá ní àwa ọlọ́ àwa la sọ dhikri kalẹ̀ al-Qur'an, àwa náà lásán protect ẹ̀. ọwọ́ bàjẹ́ òní kan kò ní di bí àwọn tíra àṣáájú ṣe kínní bí wọ́n ṣe dà. àwọn yẹn wá wò pé tó kù ní pé ẹjẹ́ àwọn mójútó ní hadith, wọ́n bẹ̀rẹ̀ sí mú hadith náà wọ́n lọ mọ́ra wọn. àwọn táwọn yìí wọ́n kéwú gan o, lárúbáwá ni wọ́n wọ ẹ̀rù pé mùsùlùmí ni wọ́n ní wọ́n ṣe mùsùlùmí o. wọ́n pọ̀ dáadáa ní Europe, wọ́n pọ̀ dáadáa lamẹ́ríkà. wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ pé hadith anabi kò ní ìdíkà lò mọ́, hadith anabi oye àwọn irọ́ wà ń bẹ̀. àwọn afẹ́sìn wọn ni ẹ má dara yín láàmú, àwọn èèyàn parọ́ mọ́ anabi lóòótọ́. anabi náà ti ṣe sépèlé gbogbo ẹni tí wọ́n parọ́ mọ́ kó tó kò láyé. man qala alayya ma lam aqul falyatabawwa maq'adahu minan nar. anabi náà tó bá sọ tí ń sọ, anabi ní kó lè wá gàdí ó fi jòkó sí nínú náà, yọ wọ náà ni ẹni bá ti sọ tá anabi ọ̀sọ́. àwọn afẹ́sìn wa dìde, ulama mustalah al-hadith wọ́n wá dìde, ulama dirasat al-asanid wọ́n dìde. àwọn àfáàyàn ni wọ́n wá yọ àwọn àdìsí tó lálàáfíà kúrò níbi èyí tí kò ní àlàáfíà. àwọn onídìí wàhálà mọ́lẹ́rì ẹ̀ wọ́n ti bá wa ṣe wàhálà yẹn kọjá láwọn àfáà tí ì sùn. àwọn èyí lòdì jálàbí wọ́n yìí sì dáyàn lóhùn, wọ́n bí sì ti tíra, wọ́n sì ń ká pẹ̀lú ikhlas, wọ́n ti jẹ́ ubadun wa zuhad, ẹlẹ́sìn ni wọ́n tún wá jẹ́ aráyé sá. ilé ayé ọ̀jẹ̀ wọn lógún bíi kíni bíi mẹ̀sìn. wọ́n ti yanjú gbogbo àwọn àdìsí tó lálàáfíà fún wa, a nídìí wàhálà mọ́. alijahala ẹ wàá rí àdánwò tó kàn wá nílẹ̀ Yorùbá ń bí, kọ́lọ́ mọ́sá ìsànú wa. kì í ṣẹlẹ̀ Yorùbá nìkan, ń ṣẹlẹ̀ láwọn àgbáńlá ayé mi náà. àmọ́ èyí tó bá kàn wá làwọn máa rán, báwọn àtọ̀hún náà ń ṣe rántí wọn. àwọn Haúsá náà rántí wọn ń bẹ̀, àmọ́ kò tó nǹkan lọ́hùn. àwọn tó jẹ́ aláìmọ̀kan àwọn wá ń ka tíra táwọn ọ̀tẹ́ǹsì yìí tí wọ́n ń kọ, nítorí pé tíra tí wọ́n kọ yẹn wọ́n fi ń tako súnà. tẹ́yìn bá sì ń tako súnà, àwọn alùsúnà lè ń ṣe kíni lèyàn máa tako. gbogbo ẹni tó fẹ́ tako alùsúnà nísìn, tíra wo ni ọkà yọ ka tíra àwọn ṣíà, torí pé àwọn ṣíà àwọn lọ́tà alùsúnà, àwọn yẹn wọ́n fẹ́ gbẹ́sìn míì dé àgbà fún wọn. ẹni bá fẹ́ tako alùsúnà sí tíra wo ni ọkà yọ ka tíra àwọn mustashirikun, àwọn agbọ́ lárúbáwá sọ lárúbáwá mọ́ lẹ́sìn tí wọ́n sì kọ́ pa èdè lárúbáwá tí wọ́n fi ń dẹ̀sìn rú, yọ kàtẹ́rà wọn. àwọn yẹn lọ nǹkan mọ̀ nǹkan o. wọ́n sì sọ̀ksídì lọ́dọ̀ àwọn tí Ọlọ́run bá ti kádàrá pé wọ́n sọnù, tí wọ́n fẹ́ sílẹ̀ tí wọ́n ṣe mọ́, àbí tẹ́sí dàrú mọ́ ọ lọ́wọ́. bí wọ́n bá fẹ́ takò Ahlus-Sunnah wal Jamā'ah, àwọn tí wọ́n máa kàtẹ́rà àwọn náà ní fi Sufiyun, àwọn náà ní Sufiyun, àwọn agbágbélé ẹ̀rọ ẹ̀sìn kalẹ̀. wọ́n ní a máa lo bàndírì, wọn ò rẹ́ẹ̀rí fún wa ní Kùránì. wọ́n ní a máa tẹ́ aṣọ ká máa ṣe dáhìrá, wọn ò rẹ́ẹ̀rí fún wa nínú kíní nínú súnà. kálukú wa ń ṣe wọ́nra bó ṣe wù ú. àwọn kan mo tún ra àwọn kan láìpẹ́ yìí báwọn ṣe ń ṣe rí ni ẹ̀sìn kan tó nù yẹ ìdí wọn fẹ́ ká máa ṣe nìyẹn. sáà Nábì ló sẹ́yìn àbáwọn sàhábà. ṣe rí Abu Huraira sahabiyun jalil, ọ̀kan náà àwọn sàhábà Nábì ni, ó sì lápọnlé lọ́dọ̀ ànábì, ó lápọnlé lọ́dọ̀ àwọn sàhábà, ó lápọnlé lọ́dọ̀ gbogbo àwọn ẹni rẹ̀. orúkọ rẹ̀ Abdurrahman ibn Sakhar ad-Dawsi, orúkọ rẹ̀ gangan nìyẹn. wọ́n ń pè é l'Abu Huraira lukiba bi Abi Hurairata li hirratin yurabbiha. wọ́n ń pè é l'Abu Huraira nítorí olóńgbò kékeré kan tí máa ń gbé káàkiri, ó fẹ́ràn olóńgbò náà púpọ̀, ní máa ń gbé káàkiri. bàbá rẹ̀ ní máa ń pè ní Abu Huraira, bàbá tó bí ó tó kú. nígbà tó wá gba Islam náà tán, Ànábì náà padà máa fi ń sẹ́fẹ̀ tánàbí oníyà Aba Hirra, mo kò wọ bàbá olóńgbò. Huraira ní kékeré olóńgbò, ya Aba Huraira,
wọ́n máa pè ní Abu Hurairah torí pé ó ní olóńgbò kan tí máa ń gbé káàkiri tí máa ń sìn ká sì sin olóńgbò ẹ̀sìn ọ̀tako. Abu Hurairah laysa minal munafikin. sẹ́yìn tí wọ́n bá láwọn munafikin bẹ nínú àwọn sàhábà ìtumọ̀ tó gbé wá òun náà ni pé àwọn kan bẹ tán jẹ́ sàhábà tí wọ́n sì jẹ́ munafiki. àmọ́ èyí tó lálàáfíà ni pé àwọn mọ̀náfìkì kan wọ́n dára papọ̀ mọ́ àwọn sàhábà adharul islam wọ́n fi islam hàn wa abtanul kufur wọ́n sì fi kèfèrí pamọ́ àwọn náà ń pera wọn ní sàhábà nàbì àmọ́ wọ́n yé ṣe sàhábà nàbì àwọn yẹn gbogbo wọn náà la mọ̀ wọ́n abdullahi ibn ubay ibn salul òun náà ni olórí wọn rasul munafikin anabi sọ fún udhaifa anabi sàlàyé fún pé àwọn mọ̀náfìkì ń bẹ láàrin wa o inú àwọn mọ̀nàfíkì yẹn kò sáà Abu Hurairah mbẹ́ Abu Hurairah àfáàní ní ma ń jòkó tí ànábì ní gbogbo gbà ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ọkùn ànábì lé ó fi àwọn èèyàn rẹ̀ ó fi tì í Abdullahi ibn Ubay ibn Salul tó jẹ́ mọ̀nàfíkì yìí ìtọ́fà tó fi darapọ̀ ni pé ó ti fẹ́ jẹ baálẹ̀ ó ti fẹ́ jọba ní Madina ló kù díẹ̀ tá ànábì ó lọ Madina kọ́dà gbogbo àwọn adéoyè gbogbo àwọn ètò yín ti ń tò lọ wọ́n ti ṣe gbogbo ẹ̀ kalẹ̀ gbígbà tí wọ́n bá ti fẹ́ dájọ́ oyè tí èèyàn ńlá kan wá wọlé táwọn èèyàn wá yà sí bàbá olóyè mọ́ àwọn èèyàn wá ń rọ́ lọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam láwọn pé ha eléyìí náà gbadé lérí mi èmi náà sì ṣe kí sà fún un lọ́ba lọ́dọ̀ anabi lọ́ba ní ashadu an la ilaha illallah gbogbo àwọn tó wà ní Madina inú wọn dùn pé Abdullah bin Ubay bin Salul ọgbà Islam hada nasrun li hada din àránṣẹ́ ti dé asọ́fẹ́ bàǹkan jẹ́ ni wọ́n máa ń lójú ogun wọ́n ti jọ lọ pẹ̀lú àwọn kan yọ wá padà ń tiẹ̀ àwọn tó ń bá wá ń bọ̀ yọ wá dá wọn padà pé ká má lọ mọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ ànábì láàrin àwọn kèfèrí òun náà máa sọ fún wọn pé báyìí lẹ́sẹ̀ mú ọ̀nà báyìí lẹ́sẹ̀ mú àjọ ń kírun lóòótọ́ àmọ́ òye sára wọn àwọn mùnáfíkù yìí Ọlọ́run bá sọ̀rọ̀ wọn Ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ṣàlàyé wọn ẹ̀yọ́ mayami ní ẹ̀sìn wa Ọlọ́run bá ní wa mimman hawlakum min al-a'rab Ọlọ́run ní ànábì àwọn kan bẹ tí wọ́n rọ kiri káàrẹ̀ o àwọn lárúbáwá ni wọ́n o àwọn lárúbáwá oko wọ́n máa wá láti gbèríko wọ́n làwọn àgbà Islam inú àwọn mùnáfíkì lọ wa min ahli al-Madina àwọn míì ó sì wà ní Madina tó jẹ́ pé ẹjọ́ ń gbé Madina maradu ala nifaq àwọn tá a wí yìí wọ́n ti pinnu lérí pé nifaq làwọn máa ṣe àwọn máa yọjú lọ́dọ̀ rẹ̀ wọ́n ti ṣe muslim la ta'lamuhum ọlọ́run ọba ní ìrẹ́ ànábì ọmọ wọn o nahnu na'lamuhum àwọn ọlọ́run dá gbogbo wọn ma sanu'adhibuhum marratayn ẹ̀ẹ̀mejì la jẹ wọ́n yà marratayn al-marratul ula á jẹ wọ́n yà tó bá dìgbẹ̀yìn ayé wọn wọ́n lálàsẹ̀ lẹ́yìn náà á jẹ wọ́n yà nínú sàárè ó di méjì ọlọ́run ní thumma yuradduna ila adhabin adhim lẹ́yìn náà láṣẹ̀ṣẹ̀ wá jẹ wọ́n níyà tó le tó bá dijọ́ alikiyama ìyá mélòó mọ̀nàfíkì ọjà jama ìyá mẹ́ta nígbẹ̀yìn ayé yóò jìyà inú sàárè yóò wá lè wọ náà tí ò ní jáde má ìdíjọ́ yóò wá ní pé Abu Hurairah ahadul munafikin ìdí sì ń sọ yìí àwọn ọ̀tá ìsìn lọ́kọ̀ kalẹ̀ láti fẹ́ fi dẹ̀sìn rú ló fi jẹ́ pé àgbọ̀ àbí wọ́n gbọ́ rí pé nìkan bú Abu Hurairah ńlẹ̀ Yorùbá wọ́n dá lóòdù tíra yẹn nì kò dẹ̀ sí ń tọ́ wá lórí nẹ́ẹ̀tì tó rí kọ́dà bọ́ wá lọ fẹ́ bu Ọlọ́run wọ́n tá ti tẹ̀ síbẹ̀ yóò sì gbé wá bọ́ lọ fẹ́ bu Ànábì Muhammad yóò gbé wá fún ọ bọ́ lọ fẹ́ bá Abubakar àwọn ṣíyà ti kọ́ síbẹ̀ rẹpẹtẹ bọ́ fẹ́ ní Umaru bó ló ṣe jẹ́ lọ́dọ̀ àwọn ṣíyà wọ́n gbé wá ibi wọ́n ti ṣépele àti Usman kéèyàn máa lè kọ́pì tírà lérí íńtánẹ́ẹ̀tì nínú ìpàtẹ ọjà tí àwọn olórí ibú ń pàtẹ síbẹ̀ àtàwọn olórí rẹ̀ gbogbo àwọn tó ti sọnù lábaláńtàwé kọ́lá mọ́tà bá pè wọ́n padà sójú ọ̀nà àwọn sàhábà yìí ṣe èèyàn kékeré sàhábì kan èèyàn gbọ́dọ̀ bú nínú àwọn sàhábà Nábì wa Muhammad sallam ọlọ́wọ́n bá ní walladhina amanu wa hajaru ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó nígbàgbọ́ wa hajaru tí wọ́n ṣe hijira láti Mákà lọ Madina wajahadu fi sabilillah
àti gbogbo àwọn tí wọ́n jagun sójú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run walladhina awaw wa nasaru àti gbogbo àwọn tí wọ́n gba àwọn ará Mákà lálejò ní Madina tí wọ́n sì rìn ẹ̀sìn Ọlọ́run ṣe ulaika humul mu'minuna haqqan Ọlọ́run bá ní àwọn yẹn olùgbàgbọ́ òdodo tòótọ́ o lahum magfiratun wa rizqun karim mi Ọlọ́run ti forí jì wọ́n mo sì ti pèsè àrísìkí kalẹ̀ fún wa nínú àlìjánnà tí wọ́n bọ̀ wá bá rizqun karim àrísìkí ní tí wọ́n fẹ́ tó tọ́lá pọ́nlé ó wà nínú àlìjánnà dé wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa a ti gbà gbogbo àwọn alágbà pé Abu Hurairah wà nínú àwọn sàhábà ẹ̀wò tí Ọlọ́run bá Allah tó fi ròyìn àwọn sàhábà wasabiquna al-awwaluna min al-muhajirin wal-ansar Ọlọ́run láwọn yẹn ti gba wájú yín náà nínú àwọn tó wá láti Mákà àbáwọn tí wọ́n gbà wọn lálejò ní Madina àwọn ansar Ọlọ́run láwọn yẹn ti gba wájú yín wasabiqun tí wọ́n bá ní àwọn eléyìí ti jù yín lọ ẹ fẹ́ máa ta ẹnu sẹ́ni tó jù yín lọ nínú àwọn tó lọ́n sírí fáàsì pé wọ́n jù yín lọ yìí àwọn Abu Hurairah wà ń bẹ̀ al-awwaluna min al-muhajirin wal-ansar Ọlọ́run bá ní gbogbo àwọn sàhábà yìí walladhina taba'uhum àtàwọn tó tẹ̀lé àwọn sàhábà àwọn tó tẹ̀lé àwọn Abu Hurairah Ọlọ́run bá ní gbogbo àwọn yẹn náà bí ihsani wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ojú ọ̀nà àwọn sàhábà làwọn náà dúró lélẹ́rí radiyallahu anhum Ọlọ́run bá ní mo ti yọ́nú sí gbogbo wọn suratu Tawba aya 100 lọ́lọ́run ti kọ̀nfàmù ìyọ́nú rẹ̀ lérí àwọn sàhábà pátápátá tí ò sẹ́ni kankan tó yọ kó ń bẹ̀ nínú àwọn sàhábà tọ́lọ́run bá lóun yọ́nú sí Abu Hurairah wọn nù ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sí kéèyàn máa wá dọ̀rọ̀ òru kọ́rọ̀ máa dàrú máyàn lọ́wọ́ kéèyàn máa yàtọ̀ láàrin mọ̀náfìkì tó darapọ̀ mọ́ àwọn sàhábà àti àwọn sàhábà tí wọ́n dó ti ànábì ẹ̀mọ́ tí wọ́n pè ní sàhábà ni tí wọ́n bá ní lágbájá yìí sàhábí yìí ni àwọn àlùfáà wa wọ́n ní tààlà ń pè ní sàhábé tààlà ń pè ní sàhábé sàhábí yìí lẹ́yọ̀ kan asọ̀hábà òun náà ní àpapọ̀ wọn asọ̀hábí yìí sàhábí ànábì ẹni wọ́n ń pè bẹ́ẹ̀ man laqiya an-nabiyya òun náà lẹni tó pàdé ànábì ó pàdé ànábì ó rí ànábì báyìí mu'minan bihi ó sì gbà fún ànábì wa mata ala al-islam ó sì kú lérí islam definition ti Ibn Hajari al-Asqalani ní tí wọ́n fún wa ni àtàwọn àfa gbàgbà míì wọ́n ní ẹni tá ń pè ní sàábé lẹni tó pàdé ànábì ó rí ànábì báyìí ó sì gbà fún ànábì ó ní ìmánì ìpè ànábì òjíṣẹ́ Ọlọ́run ni ó wá kú pẹ̀lú ẹ̀ níta yíyọ níbẹ̀ ni pé gbogbo ẹni tí ó bá ti pàdé ànábì irú Nàjàsí sísìn ayé pé ń sàhábà ànábì kírun sí láńgbà tó kó ọba Nàjàsí ayé pé ń sàhábà kò sínú àwọn sàhábà kì í ṣe sàhábì Nàjàsí ó sì gbọ́rọ̀ ànábì ó sì gbà Islam bòtígbà tí ó ti rí ànábì ayé pé ń sàhábà kò sínú àwọn sàhábà lẹ́yìn náà mu'minan bihi àwọn tó gba ànábì gbọ́ ni wọ́n ń pè sàhábà tá a bá ti ń sọ àwọn sàhábà abúlábùrù báyìí mọ̀náfìkì ayé àwọn kó ń bẹ̀ wọ́n yìí ṣe sàhábé torí wọn ò gbàgbọ́ kèfèrí tó wá darapọ̀ mọ́ àwọn mùsùlùmí ni wọ́n àtàwọn mọ̀náfìkì míì kọ̀ wá sábò rírà náà wọn wa mata ala al-islam irú àwọn Abdullahi ibn Ubay ibn Salul sìn òun kú lérí kèfèrí ní àbí ọgbà Islam Abu Talibu náà orí ànábì àbí kò gbà fún ànábì kò sì kú lérí Islam ẹlẹ́pàá Abu Talibu ní sàhábì ipe sàhábà lòun náà òun náà wà náà sàhábà ìtafẹ́ fìdí ẹ̀ múlẹ̀ òun náà ni pé Abu Hurairah sahabiyun jalilun mu'minun bir rasul laqiya ar-rasula wa amana bihi wa mata ala al-islam bil ijma' bi ittifaq al-ulama ayo mayami nínú ẹ̀sìn wa Abu Hurairah radiyallahu anhu ọlọmọsàbà yọ́nú sí nítorí a máa pariwo òun náà rí pé ẹ bá ti ń bú àwọn sàhábà tá a bá dákẹ́ ẹ wá padà ya ànábì náà wọ́n padà máa ṣe kínní wọ́n padà máa bú ànábì ṣe ẹ̀ṣẹ̀ láwọn tí wọ́n bú sàhábà yìí ọ̀nà méjì la fi wọ́n ti sí
wọ́n lè wá wà ń bẹ̀ wọ́n sì lè má wà ń bẹ̀ kó jẹ́ pé tírà àwọn wọ́n ń ṣe kíni ni wọ́n ń kà. ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni ká fi wọ́n ti sọ́dọ̀ àwọn ṣíà àwọn tí wọ́n dìde lẹ̀ tí wọ́n ní islam yìí táwọn ń ṣe yìí ká nẹ́bí mu wa o abubakar káfíìr umaru káfíìr uthmanu káfíìr ali nìkan ni mu'min nínú àwọn al-khulafa'u al-arba'a a ti sọ̀rọ̀ nípa ṣíà kálukú náà ti mọ̀ wọ́n àwọn yẹn wọ́n kórìíra alùsùnà débi pé tẹ́ ẹ báyìí lè kọ́ Abu Hurairah sí eré íńtánẹ́ẹ̀tì ipe ẹ fẹ́ mọ̀ nípa Abu Hurairah bí ó ṣe gbé àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ dáadáa wá ẹ̀pẹ́ íńtánẹ́ẹ̀tì afọ́jú ni òun ọ̀mà níyàn yín owó kọ lòun ṣe kíni lòun ní bùkátà sí tẹ́wọ́n ti dárúkọ yóò kó gbogbo ẹ̀ wá ẹ wà lábala táwọn àfáà súnà tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa Abu Hurairah ẹ rí abala bíi táwọn ṣíà ti ń ṣépèlé àwọn sàhábà ọlọ́ni as-sabiquna al-awwaluna min al-muhajirina wal-ansar ọlọ́run bá láwọn sàhábà ti gba wájú yìí walladhina taba'uhum bi ihsan radiyallahu anhum ọlọ́run ti yọ́nú sáwọn èèyàn ẹ̀yin ṣépèlé ẹni tọ́lọ́run yọ́nú sí ẹni bá ń ṣépèlé ẹni tọ́lọ́run yọ́nú sí ṣé mùsùlùmí nìyẹn ọlọ́run léèyàn dáadáa ni wọ́n èyí léèyàn burúkú ni wọ́n ẹni bá kàdábà ọlọ́run ṣé mùsùlùmí nìyẹn ni ti ń pa ọlọ́run nírọ́. à ń sọ léyìn nítorí àwọn tí wọ́n dá kan mọ̀ táwọn kan wò pé gbogbo àdìsí tá a ti kà nínú Musnad Imam Ahmad gbogbo àwọn àdìsí tá a ti kà nínú àwọn masanid mu'tabara àdìsí tá a kà nínú Sahih Bukhari Muslim tabati Abu Hurairah ń bẹ wọ́n ní ẹ má gbàgbọ́ ma tán Abu Hurairah kadhab ipe Abu Hurairah òpùrọ́ ni bí alùsùnà tí ẹ bá ní èdè àìyedè nípa ọ̀rọ̀ ẹ̀sìn la yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ọlọ́run bá ti bá ṣe níjà láàrin ara yín èyí ò ní kẹ́ ẹ má ṣe déédéé dójà máa pariwo ni pé tí gbogbo àtàbá tíra ta nílé tábà ilé sí báyìí tọ́ba jáde sí àní Abu Hurairah ta lọ́pọ̀ jù ń bẹ̀ nígbà wọn ti wá pa Abu Hurairah ní òpùrọ́ ṣé yín tí òpùrọ́ bá sọ ṣé yín máa ń gbàgbọ́ àdìsí Abu Hurairah gbà wá ní làwọn gbàgbọ́ tára wá fi balẹ̀ báyìí fa làwọn ṣe dáadáa sáwọn òbí wa àwọn àdìsí làkà làwọn ṣe dáadáa sáwọn ìyàwó wa àwọn ọmọ wa àwọn ẹbí wa ẹlẹ́bẹ̀rẹ̀ wa lọ́dọ̀ àwọn ẹbí wa àdìsí la gbàgbọ́ làwọn fi ń ṣe dáadáa làwọn fi ń sin Ọlọ́run làwọn fi ń mójútó sin Ọlọ́run. torí pé àwọn orientalist yẹn àwọn gbà pé táwọn bá ti fa Abu Hurairah táwọn bá ti fa mọ́lẹ̀ bóyá bíi 70% àdìsí Ànábì sàlám ó ti ṣe kínní ó ti bàjẹ́ látara bẹ́ẹ̀ Islam ti wó bẹ́ẹ̀ yẹn ọba mọ̀ àníyàn wọn nìyẹn àwọn afáàsì ti kó yá wọn láti tipẹ́tipẹ́ láwọn ilẹ̀ Lárúbáwá wọ́n sẹ̀ ń dọ́dọ̀ wá ń bí sí nígbà tá a ní access sí íńtánẹ́ẹ̀tì. Abu Hurairah àtàwí yìí wọ́n nítorí pé ọdún 3 péré ló lò pẹ̀lú ànábì bóòlù àdìsí yẹn ó sì wá pọ̀ rẹpẹtẹ báwọn ó wá gba àdìsí tó lé ní 5,374 hadith wọ́n ní irọ́ ló kì bọ́ bẹ́ẹ̀ wọ́n nítorí pé àdìsí yẹn ó pọ̀ àdìsí yẹn pọ̀ àwọn àfẹ́sì wọ́n ní Abu Hurairah ó gba ìsìlámù kò sí irọ́ láàrin wa nípa ọdún tí ó wọ inú islam ọdún 7 tá ànábì dé Madina lọ́wọ́ inú islam ó sì lò ọdún 3 pẹ̀lú ànábì àwọn kan ní ọdún 3 ó lé díẹ̀ ọdẹ ìjà pẹ̀lú ọdún 3 wọ́n nígbà náà ó wà ní ọmọ ọdún 28 ó gba islam ó wá lọlé darapọ̀ mọ́ àwọn tó wà ní mọ́sálásí ashabu sufa àwọn èèyàn tó jẹ́ pé àwọn ò nílé wọ́n ń wá láti àwọn ìlú ni wọ́n wá ń kéwú wọ́n wá gbẹ̀sìn wọ́n wá kọ́ nípa ẹ̀sìn wọn ò nílé ní Madina àwọn tá a wí wọn ò nílé ní Madina mọ́sálásí ni wọ́n wà wọ́n ní wọ́n tó 100 nínú mọ́sálásí ànábì ipe àwọn kan wà ń bẹ̀ wọ́n wá kọ́ nípa ẹ̀sìn Islam níta ànábì bá ti wá jẹ́ kù nínú ilé àbí wọ́n gbé sàdákà wá ànábì a máa gbé fún
àwọn ashabu sufa tawi wọn làwọn sufi àfi máa ń parọ́ yìí pé sufi àwọn pé àwọn ashabu sufa lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ mo ní wọ́n ti aṣọ wọ́n sì lu bàndírì wàhálà ńlá ti délé fa ẹ̀yìn máa pa àwọn ashabu sufa ní sufi ẹ̀yin náà sì sọ ẹni sí òdìjà ńlọ́dálẹ̀ ẹ̀tún ní sí Abdulkadir lọ́dálẹ̀ èwo la fẹ́ múnú méjèèjì àwọn sàhábù Sufa yìí Abu Hurairah náà wà láàrin wọn Abu Hurairah radiyallahu anhu wọ́n ní ó wá lò ọdún mẹ́ta pẹ̀lú ànábì tó gbé pẹ̀lú ànábì lọ́dún mẹ́ta ó wà mọ́sálásí táwọn kan bá jáde tí wọ́n lọ Abu Hurairah lọ bí kankan lọ́dún mẹ́ta yẹn wọ́n ní Abu Hurairah radiyallahu anhu ó wá gba àdìsí tọ́pọ̀ rẹpẹtẹ wá àdìsí ẹ̀ lọ́pọ̀ jù làwọn sàhábà sì máa ń pè ní ahfazu sàhábà òun ló há àdìsí jù nínú gbogbo àwọn sàhábà Nabi sallallahu alaihi wasallam àwọn orientalist àwọn mustashirikun àtàwọn adáwòl Islam àwọn wá gbàbẹ̀ wọlé pé àwọn fẹ́ wó Islam Kùránì ò ṣe tì àdìsí náà àti sọwọ́bọ̀ àárí tì níta ṣe ni pé àwọn tó gba àdìsí yẹn wá ní ẹja mójútó làwọn yẹn bá bẹ̀rẹ̀ sí pariwo òpòrọ́ la Abu Hurairah Abu Hurairah ọba àwọn sàhábà ń bẹ ó tún wá gba àdìsí jù wọ́n lọ sọmọ pé tí wọn náà bá farabalẹ̀ wọn náà fẹ́ rò wípé Abubakar Umar Usman Ali Abraham bin Auf Saadu Sa'id Talha gbogbo àwọn eléyìí nínú àwọn sàhábà yìí àwọn kan bá ànábì wá láti Maka àwọn kan wọ́n bá ànábì gbé Madina fọdún méje àtàwọn tí wọ́n lò ọdún 13 ní Maka àtàwọn tí wọ́n lò ọdún méje ní Madina Abu Hurairah tún wá mọ àdìsí ànábì jù wọ́n lọ ọdún 3 péré lòun sì lò tí wọ́n bá gbé ìrújú yìí sínú ọpọlọ rẹ tó o bá kéwú ọ̀sán pé ọdún 3 bó lè yóò ṣe wá àdìsí 500 ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwọn àlùfáà wa wọ́n ní sábàbù ikithari Abi Hurairata fi riwayat al-hadithi khilala 3 sanawat àwọn ṣíyàn náà ń sọ̀rọ̀ ẹ̀ àwọn orientalist náà ń sọ̀rọ̀ ẹ̀ àmọ́ kò sáà àmọ́ Imam Malik ọ̀sọ́ Abu Hanifa òsèkínní ọ̀sọ́ Imam Ahmad Hanbali ọ̀sọ́ lẹ́yìn gbàtà nàbì lọ́tán wọ́n ní Abu Hurairah radiyallahu anhu wọ́n ní ọgbọ́n táwọn kan sọ pé yakuluna akthara Abu Hurairah Abu Hurairah àdìsí rẹ̀ pọ̀ ju gbogbo àwọn sàhábà lọ àdìsí rẹ̀ pọ̀ o wọ́n sàǹsẹ̀ wọ́n lè mà Abu Hurairah wa gbọ́ Abu Hurairah ní ẹ má ṣe mọ̀ pẹ̀lú àdìsí ànábì tó wà lọ́wọ́ mi ẹ má ṣe mọ̀ inna ikhwanana min al-muhajirin gbogbo àwọn ọmọ ya wa tán wá láti Maka tán wá sí Madina gbogbo wọn pátá kana yasigaluhum as-safqu bil aswaq wọn a máa jáde lọ sọ́jà kálukú lọ lè tajà wọn lè rajà abáti kásùbà tán gbogbo wọn lọ wọn kì í sùúrù àṣírí lọ́jà tọ́ba di magrib wọn wà kírun pẹ̀lú ànábì àbí ìṣá àbí kán kírun ládùúgbò wọn kọjá pé jọ́kejì àbí jimá lẹ́lẹ́mí ò tó wá ó ní èmi jòkó tí ànábì ní nígbà tí àwọn ará Maka tí wọ́n ń bẹ Madina muhajirun tí wọ́n ń bẹ lọ́jà àsìkò táwọn lọ́jà yẹn èmi ń bẹ lọ́dọ̀ ànábì tẹ́mi jòkó tì níta ànábì ń sọ níta ànábì ṣe ó di méjì ní tí wọ́n ṣe wájú ànábì tá ànábì sọ̀rọ̀ qawlun wa fi'lun wa takrirun wa sifa níta ànábì sọ ọ wà lẹ́gbẹ̀ẹ́ ó ti gbọ́ níta ànábì ṣe ó ti ṣe kí ni ara àdìsí ni ní tí wọ́n ṣe wájú ànábì tá ànábì sọ̀rọ̀ ànábì kọ̀ǹfàmù ẹnìyẹn ara àdìsí ni lẹ́yìn náà ìròyìn ànábì àbí báyìí lànábì rí báyìí lànábì rí báyìí lànábì rí gbogbo ẹ̀ náà pátápátá àdìsí ni. Abu Hurairah radiyallahu anhu ó ní wa inna ikhwanana min al-ansar ó ní sẹ́ra àwọn ansar àwọn ará Madina àwọn náà kana yashghaluhum al-amalu fi amwali àwọn náà máa ń lọ bí iṣẹ́ wọ́n máa lè ṣiṣẹ́ pẹ̀lú àwọn owó wọn wa inna Aba Hurairata rí Abu Hurairah tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ kana yalzamu Rasulullahi sallallahu alaihi wasallam bi shib'i batnihi rí Abu Hurairah tẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ yẹn òun ọlọ́bi kankan ó jókòó tí ànábì ń gbọ́ gbogbo àwọn àdìsí rẹ̀ àtẹ̀yí tó sọ àtẹ̀yí tí ó wí àtẹ̀yí tó ṣe àtẹ̀yí tó jẹ́ ròyìn gbogbo ẹ̀ ní hasẹ́rí òun jòkó tí ànábì ní
lẹ́ni tí ọ máa ń fi bí panu ìtọ́ba tìrì náà lójú o Abu Hurairah lè jẹun láàárọ̀ tó dé gbójọ́ kejì kó tó jẹ mí Ànábì ọ̀dẹ̀ kọ́ wọn ní bára ibi ká máa tọrọ bára ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa kéèyàn máa pe àwọn eléyìí ló pòrọ́ ẹ̀ pé kéwò yéèyàn mánu Abu Hurairah àtàwù yìí ẹ̀yọ́ màyá ọ wà ní mọ́sálásí bọ́ọ̀lù àdìsí ló ṣe ní pọ̀ wọ́n ní kéèkú mọ́sálásí pẹ̀lú Ànábì kò níyàwó kò lọ́mọ kò ní bísínẹ́sì kankan tí ń ṣe kí ló jòkó ti jama ó jòkó ti ogún àwa mùsùlùmí ogún náà là ń pín òun náà lọ́rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ náà òun náà lọ́lọ́run fi tún ayé ṣe sàmúlò Kùránì àti àdìsí ní ńlọ papọ̀ ògbóǹtarìgì nínú àwọn tó gba àdìsí wa lọ́dọ̀ Ànábì léyìí tó pọ̀ jù òun náà wọ́n fẹ́ tìwó yìí tẹ́ bá ti tìwó wọ́n ti ti súnà wò tẹ́ bá ti ti súnà wò wọ́n ti ti Islam wò àwọn lè má lérò bẹ́ẹ̀ àmọ́ àwọn tó kọ tírà tẹ́ ń kà yẹn èrò tiwọn nìyẹn ẹ lè pa tírà yẹn tì ẹ lè ka tírà gidi. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa wọ́n ní kí ló wá dé tí àdìsí Abu Hurairah tọ́pọ̀ rẹpẹtẹ báyìí alákọ̀ọ́kọ́ ni pé Abu Hurairah ó yù sí máa nábì gan ọ̀dẹ̀ ń jòkó tì lọ́dún mẹ́ta yẹn ní téèyàn bá jòkó téèyàn wá ń gbọ́ lọ́dún mẹ́ta tẹ́ wá ní ẹgbẹ̀rún 5 pọ̀ jù ẹ̀yọ́ màyá mi ọdún mẹ́ta kéèyàn jòkó tìyàn kọ́ wá sọ̀rọ̀ lọ́dún mẹ́ta wọ́n ní àwọn ọ̀pá ànábì ọ̀sọ̀rọ̀ tọ́pọ̀ àmọ́ ọpọlọ rẹ̀ ò lè gbé ọpọlọ rẹ̀ ló ṣe kíni kò lè gbé Abu Hurairah ti fèsì ó lè mí bísí ti mà ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà àwọn náà ń kọ́ mọ̀ bọ̀tà àwọn tún ṣòwò kún títí wọn. Abu Hurairah náà fúnra ẹ̀ náà lọ sọ ó ní wa kana yalzamu Rasulullah bi shib'i batni wa yahduru ma la yahdurun nígbà tó lè mọ òjò kó tẹ ànábì nígbà ní ká máa sọ tá ànábì sọ èmi ní sọ yìí tó pọ̀ jù tọ̀dọ̀ mi ní ọ̀pọ̀ jù lẹ́yìn náà wà yahfadhu ma la yahfadhun tí wọ́n bá sì ní ká máa sọ tá a ha lọ́dọ̀ ànábì ní tèmi ha yọ pọ̀ jù táwọn ẹlòmíì lọ torí pé lazama rasulallahi sallallahu alayhi wa sallam ó jòkó ti ànábì ó jòkó talibu rasul ó jòkó ti mani táwọn orientalist bá ń sọ fún wa pé àdìsí yẹn ti pọ̀ jù táwọn Abubakar lọ Abubakar ń tajà Umaru ń sọ̀wọ̀ àwọn òṣìṣẹ́ mọ́sálásí àwọn nílé tí wọ́n lọ wọ́n bọ̀ ni torí ara ìrújú yẹn náà ni pé ọwọ́ gbọ́ àdìsí ju Umaru lọ ọwọ́ gbọ́ àdìsí ju Abubakar lọ ẹ gbọ́rọ́ ìrọ́rọ́ bàtà ìrọ́sì kọjá ma. ẹlẹ́ẹ̀kejì tí rìwáyà Abu Hurairah tó fi pọ̀ ẹlẹ́ẹ̀kejì tí rìwáyà rẹ̀ fi pọ̀ tó fi gbà àdìsí tọ́pọ̀ wá ó ní pé kana yahfadhu ani sahabati asabikin a máa gba àdìsí lọ́dọ̀ àwọn tó ṣáwájú ẹ̀ mithli abibakiri wa umara wa uthman wa ali wa gairihim ridwanullahi alayhim yìí máa ń gba àdìsí wa lọ́dọ̀ wọn yóò jókòó ti abubakar ní dọ́tọ́ lọ́ba ní kó rí opportunity yẹn pé kí lànà bí sọ nígbà báyìí ní maka àbítà abubakar bá tún sọ̀rọ̀ nípa ànábì sọ báyìí ànábì sọ báyìí Abu Hurairah ọ̀sẹ̀ kìíní yọ ha sẹ́rí àwọn àdìsí tí wọ́n ti sọ kó tó dé ìyìn bó ti ń jẹ́ ọmọlé kéwúfà ànábì wa Muhammad ní ti ń jẹ́ ọmọ kéwúfà àwọn asahaba kibar àwọn sahaba àgbààgbà bí ṣe ń gbà lọ́dọ̀ ànábì ní gbà lọ́dọ̀ wọn ń gbà jẹ̀díìdì alijadida ń gba àdìsí tuntun lọ́dọ̀ ànábì ń gba alikọ̀dímà àwọn àdìsí tí wọ́n ti sọ kó wọn tó gba Islam ń gbà lọ́dọ̀ àwọn sahaba èyí mélòó ní kó Abu Hurairah ní kéwù sí jama ànábì àtàwọn sahaba kò sí ní kankan tí ń ṣe lẹ́yìn kọ́kàn máa gbọ́ àdìsí ṣe rí ní tiẹ̀ Abu Hurairah lòdì mọ́sálásí nílé ẹ̀ wọ́n bá sì gbé sàrà àwọn ayọ́ jẹ tí ó bá sì sàrà yóò ṣe farada yóò ṣe kíni yóò ṣe farada ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ó di méjì dábàá kó èyí tó gbà lọ́wọ́ ànábì àtẹ̀yí tí ó gbà lọ́wọ́ àwọn sàhábà ìmọ̀pọ̀ àbí mọ̀pọ̀ jama ó ti ń pọ̀ ẹlẹ́ẹ̀kẹta kana yatafarragu bitahdith ani nabiyyi ba'da wafatihi sallallahu alaihi wasallam wọ́n nígbà tá ànábì tó ń kú tán gan
Abu Hurairah yóò wà nínú masalasi gbogbo àwọn tí wọ́n tẹ̀sẹ̀ gba Islam àbáwọn tó ti gba Islam ti pẹ́ tí wọ́n wà láwọn ìlú eríṣiríṣi wọ́n máa wá sí masalasi wọn ò bá anabi máa wò anabi ti kú ta ni wọ́n bá Abu Hurairah. Abu Hurairah náà máa sọ fún wọn pé anabi sọ báyìí nígbà báyìí anabi sọ báyìí nígbà báyìí anabi sọ báyìí nígbà báyìí èyí tó sọ yẹn anabi sọ èyí tó sọ yẹn anabi sọ èyí tó sọ yẹn anabi sọ àmọ́ bó ti sọ kó sékìní bó ti sọ yẹn. Abu Hurairah ń kó àwọn èèyàn lẹ́gbẹ̀rún ní mọ́sáàsì anabi Muhammad sallallahu ó wá sọ pé òun ha àdísì 5,000 lé lẹ́wọ́n fi rí gbára yín àti ní kiriyó àti orientalist àti sufi alùbídíà ẹ̀wọ́n ní eléyìí máa gbọ́ ọmọ kan jáde nílẹ̀ lárúbáwá láìpẹ́ yìí ọmọ yẹn jọmọ ọdún 9 lọ ọmọ yẹn ti ha kútùbù síta ọmọ tó ń pè bẹ́ẹ̀ àwọn àti ra àgbàǹgbà àdísì 6 nígbà ọmọ ọdún 9 ha yẹn lásìkò tí lẹ́yìn bíi 100,000 ọdún 1,400 kìíní 41 years ago tánàbí ti ṣe hijira àwọn Abu Hurairah dẹ̀ ní lárúbáwá ni wọ́n ìpìlẹ̀ tẹ́lẹ̀ wọ́n há orin láwọn orin bíi kọ̀sídà ní kìí ṣe orin fújì o kìí ṣe mísíkì o orin takànkọ́lẹ̀ tàbí dáyàn lẹ́kọ̀ọ́ wọ́n há ságbárí wọ́n lé Abu Hurairah wọ́n ní ọ̀hà débi pé bí ìgbà tẹ́ ẹ̀ bá ha fatia ni àwọn olùfà wa wọ́n ní ẹlẹ́ẹ̀kẹrin pápánbárí bẹ́ẹ̀ tí àdìsí Abu Hurairah fi pọ̀ tó bá yẹn da'a lahu rasulullah sallallahu alaihi wasallam bilhifz bikuwwati alhifz anabi di sadua fún Abu Hurairah ipe wo Abu Hurairah gbogbo ntọ́ bá ti ha ò ní gbàgbé ma la ilaha illallah eléyìí ju ilẹ̀ hàmù lọ jẹ́wọ́n ilẹ̀ hàmù ọláwòkó Abu Hurairah jòkó lẹ́gbẹ̀ẹ́ anabi njọ́ kan ó sì ń sọ fún anabi sallallahu alaihi wasallam anabi jòkó òun náà jòkó lẹ́gbẹ̀ẹ́ òun náà bomi àlọ́ ọ̀la fún òun náà bọ́ bàtà ẹsẹ̀ òun náà ti sìn lọ bí tí máa ń lọ dára ayé tó yẹ dùn ibi tí anabi bá ti lọ Abu Hurairah ń tẹ̀lé lọ àgbàtà anabi bá wọ̀dọ̀ àwọn ìyàwó ẹnìkan Abu Hurairah padà wọ́n ní padà bí Hasan àti Hussein tọ́ba wá kí anabi tí ilẹ̀ bá ti sú Abu Hurairah ní ọ̀sán fún anabi pé ìwọ máa wọlé lọ jẹ́ kí n mú Hasan àti Hussein dín mú lọ ojú ọ̀nà bàbá rẹ̀ ibi tó lázàmà anabi dé ibi tó jòkó tẹ anabi dé ó wá jòkó lẹ́gbẹ̀ẹ́ anabi njọ́ kan ó ní Allahumma inni as'aluka ilman la yunsa ó ní wọ Ọlọ́run mọ́sà fún mi ní ìmà téèyàn ò ní gbàgbé ẹ̀ láyé anabi ní àmín anabi ní Ọlọ́run gbà bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ anabi ṣàdúrà fún Abu Hurairah láì máa yẹ àwọn ààyè tí Ọlọ́run ọba aláàsì gbàdúrà náà tí anabi bá ṣàdúrà fún yàn èyàn lè ha àdìsí 1 billion tani bá ṣàdúrà fún yẹ pé kí ni ìyá Ọlọ́run bá ń fún ha yóò sì ha Abdullahi bin Abbas kí ni anabi sọ fún Allahumma faqihu fi din wa allimhu ta'wil Abdullahi bin Abbas ni Ọlọ́run bá ń fẹsẹ̀ yé gbogbo tó máa tafsir Qur'an látòkè délẹ̀ méjì kan dàrú mọ́ lọ Ọlọ́run dẹ̀ síbẹ̀ tarjuman al-Qur'an mujizatu an-nabi ọ̀pọ̀ rẹpẹtẹ nínú àwọn mujiza an-nabi òun náà ni quwwatu hifzi Abi Hurairah radiyallahu anhu nínú àwọn mujiza iṣẹ́ ìyanu àwọn eléyìí sì ni wọ́n láwọn ọgbàṣẹ́ ìyanu wọ́n ló sùpá òpin wọ́n ní ṣe òsùpá òpin àbí táyà wà nù Kùránì ṣẹ́ra nǹkan mi náà jáde àwọn àtọ́mẹ́ nínú àpáta lọ́dọ̀ àwọn ìjọ ànábì sọ́ọ́lì ṣe ẹgbàá yẹn náà gbọ́ àwọn sọ pé gbogbo táwọn bá ti rí lákọọ́lẹ̀ Al-Kùránì ní àdìsí ni àwọn ó gbé sínú ọpọlọ tó bá ti bọ́ pọlọ lọ àwọn ó gbà tí ò bá bọ́ pọlọ lọ àwọn ó filẹ̀ àwọn ni wọ́n pè ní akilaniyun àwọn Lárúbáwá tọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ láwọn ilẹ̀ Lárúbáwá àwọn ni wọ́n ń sàkóbá fáwọn àfa àtàǹsọ̀ yìí bó sọ ní Ṣakí mo ní gbogbo ìwàkiwà téèyàn bá fẹ́ máa wù nínú ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá téèyàn bá dé Cairo èèyàn rẹ̀ ní tí wọ́n kọ́ yàn Lárúbáwá kọ́dà wò ní dààmú tó fi rí tẹ́ra rẹ̀ wọ́n fẹ́ máa tẹ̀jọ́ gbé àbí òòsà lọ library àbí kọ́ lọ bookshop ó rí bẹ́ẹ̀ tí wọ́n yà á tì mí sí 4 2 9 1 báwo bàbá tí wọ́n náà ṣe ń tẹ méjì ẹyọ kan méjì níbí 4 1 2 9 9 làwọn ń ṣe bí mathematics báyìí iṣẹ́ burúkú ni o
ìní ni wọ́n làwọn lọ ilẹ̀ Lárúbáwá àwọn lè ra tíra wa tíra náà ni mo láàlẹ́ ní Ọlọ́run sì ní já nírú ẹ̀ tíra jẹ́ dọ́pọ̀ lọ́rú kí làwọn wákàkí Abu Hurairah Ànábì ṣàdúrà fún ẹni Ànábì ṣàdúrà fún jama kí ni ò lè ha èyí nìkan ti tó wa ní hujja ikú Ànábì ṣàdúrà fún mọ̀jísà ni ẹni bá pè kánú àwọn sàhábà ló purọ́ àwọn fáàní ká ní ó túbá tí ò bá túbá onítọ̀hún ti dẹ́ṣẹ̀ ńlá lẹ́yìn náà gbogbo àdìsí tó gbà wá níbo ti pè ló purọ́ yẹn sìn ó ti bà gbogbo àdìsí yẹn jẹ́ ọ wá lè sọ fún wa mọ́ wípé eléyìí tábù rẹ̀ gbà wá yìí nínú Sahih Buhari eléyìí ọ̀dà eléyìí lọ́dà eléyìí ọ̀dà eléyìí lọ́dà eléyìí ọ̀dà ní tá à ń gbọ́ yìí ni pé gbogbo ọ̀sẹ̀ kínní gbogbo ọ̀dà ẹ bá ti ní gbogbo àdìsí Abu Hurairah ọ̀dà kò sí Islam mọ́ nìyẹn ayọ́mọ̀yá mi níparí ọ̀rọ̀ mi Abu Hurairah èèyàn pàtàkì ní lọ́dọ̀ Ànábì wa Muhammad wọ́n ní débi pé Abu Hurairah jọ́ kan ó sọ fún ìyá ẹ̀ ó ní ìyá mi mo fẹ́ dọ́dọ̀ Ànábì níyà rẹ̀ bá ní ó fẹ́ dọ́dọ̀ Ànábì Ànábì wo ló bá bẹ̀rẹ̀ sí bú Ànábì ló bá ń bú Ànábì ló bá ń bú Ànábì Ànábì wo ó dà sọ yíṣiṣi Abu Hurairah ní òun ti bu ẹkún òun wá ń sun ẹkún yẹn lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam nígbà tó ń dọ́dọ̀ Ànábì Ànábì ní Abu Hurairah kí ni pọ́ lẹ́kún kí ni pọ́ lẹ́kún ó ní ìyá mi ń sọ tí ò dá ń pa rẹ̀ Abu Hurairah ò sọ nínú ádàbù nìyẹn bẹ́ẹ̀ nìkan bá bú àfa rẹ̀ sórí ní tẹ́nìyẹn sọ ọgbọ̀rọ̀ tó máa sọ níwájú àfẹ́ mọ́ ó ń bu yín dé ọ̀tán ádàbù nìyẹn ìwọ náà tó wá ń rìpítì ẹ̀ ó ní ń bu yín àmọ́ tí ń sọ kò sí máa sọ kọ́lọ́n bá fi mọ̀ náà Abu Hurairah ò sọ o torí kò fẹ́ orí burúkú fún ìyá rẹ̀ Abu Hurairah ní Ànábì bá ń bẹ lọ́n kọ́lọ́n fi ìyá yìí mọ̀ náà Ọlọ́run lágbára àti fi mọ̀ náà Ànábì ní Abu Hurairah ìyá rẹ̀ fẹ́ kọ́ mọ̀ náà Ànábì sì tẹ́wọ́ Ànábì ní Allahumma ihdi umma Abi Hurairata ìwọ Ọlọ́run bá mi fi ọkàn ya Abu Hurairah bá ń fi mọ̀ náà kó sì gbà sílá wọ́n bá ṣe tí wọ́n ṣe tán pẹ̀lú Ànábì Abu Hurairah bá padà sílé Ọlọ́run sáà dúró lójú ọ̀nà aládàá rẹ̀ sì ni pé tó bá fẹ́ jáde ńlé yóò kí ìyá ẹ̀ tí máa ń darí bọ̀ tó bá dé ìyá rẹ̀ ní ọkọ̀ kíkó tó wọlé ẹ̀yàn gbogbo àsìkò yẹn Abu Hurairah náà ti kó mọ́sálásí òun náà ti ń dálé gbé pẹ̀lú ìyá rẹ̀ wọ́n ní Abu Hurairah lóun gbọ́ omi ẹni tí ń wẹ̀ lọ́wọ́ wọ́n ní ìyá ń wẹ̀ ni àti ìyá ń wẹ̀ Islam ó ní tóun sílẹ̀kùn báyìí òun bá tí ìyá ti fi aṣọ kan tó wà nínú ilé ó ti fi borí òun sílẹ̀kùn báyìí òun rí ìyá òun ó ní Abu Hurairah ashhadu an la ilaha illallah mo jẹ́rìí pé ọ̀kan ni Ọlọ́run ọba tí ọlẹ́tọ̀ sí ká máa sìn Abu Hurairah ní ya umma ìyá mi ó ṣe Islam ó ní nísìnyí náà lẹ́mí mi sọ pé kí n máa ṣe Islam àwọn àdúrà tá ń pè lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo àwọn lẹ́sẹ̀kẹsẹ̀ ti tẹ́ ń gbọ́ yẹn irọ́ làwọn yẹn àwọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni Abu Hurairah wa ni ó ní mo wá sunkún lọ́lẹ̀ bá nàbì kama bakaitu awwala marra bí mo ṣe sunkún lẹ́ẹ̀kan tí mo sunkún bànújẹ́ lọ mo tún wá sunkún dùnú lọ bínú mi bá bàjẹ́ èyàn bomi lójú bínú mi bá tó dùn tán gbà mí èyàn ṣe kíni èyàn bomi lójú ó ní mo wá lè sọ fún ànábì pé wàláhi ìyá mi ó ti ṣe Islam Abu Hurairah ní dákun mọ́sá ìsàdúrà fáwọn méjèèjì ànábì ní Allahumma habib ubaydaka hadha wa ummahu ila ibadikal mu'minin Abu Hurairah àti ìyá ẹ̀ bá mi fi ìfẹ́ àwọn méjèèjì sẹ́mi gbogbo olùgbàgbọ́ òdodo tó wà láyé Abu Hurairah ládìgbà tá ànábì ti sọ̀rọ̀ yẹn òun ò ní débi kan àfi kan fẹ́ràn òun ìyá òun ò ní débi kan àfi kan fẹ́ràn yẹn Abu Hurairah tá a wá wí yìí ó wá ṣe wàhálà fẹsẹ̀ wáyé púpọ̀ ọ̀pọ̀ ayé tì ó mójútó bí àdìsí ànábì sàlám bí ó ṣe dọ́dọ̀ wa ó wá dọ́dọ̀ wa tán àwa fi tírà gidi lẹ̀ tírà Imam Malik Shafi Abu Hanifa Ahmad bin Hanbali àfihàn lẹ̀ tírà àwọn àfa àwọn alọ́lẹ̀ ka tírà àwọn ọ̀daràn àwọn ṣíà ẹ̀ máa yá mi nínú ẹ̀sìn wa ìdí ká mójútó ẹ̀sìn wa gbogbo àwọn sàhábà ká gbà pé thiqatun wa udulun èèyàn dáadáa ni wọ́n onídéédé ni wọ́n ẹni ire ni wọ́n Ọlọ́run ló sì pè wọ́n lẹ́ni ire o
nínú Al-Qur'an lọ́n ti sọ anabi sì ní òun lọ ní alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di ẹ mójútó ojú ọ̀nà àwọn sàhábà mi àwọn sàhábà nabi ayé sí yàtọ̀ láàrin wọn gbogbo wọn náà ní ẹni rẹ̀ àmọ́ bọ́lọ̀ ń ṣe ń sọ Qur'an bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ kínní lọ́lọ́run sọ hadisi anabi wa Muhammad abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà sí wa lẹ́ni rẹ̀ gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí ń dàrú mọ́ lọ́wọ́ kọ́lọ́mọ́sà bá tàn mọ́lẹ̀ sẹ́mi wọn kọ́lọ́n bá fi òdodo hàn wọ́n kọ́lọ́n jí wọn lè tẹ̀lé kọ́lọ́n fi rọ́ hàn wọ́n kọ́lọ́n jí wọn lè jìnnà sí wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات